Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Oya, no be cho. Iru Ẹkùn ni sẹ́, no be cho. No be by mouth o. Eléyìí kì í sọ̀rọ̀ ẹnu lásán, no be cho. Congratulations sí gbogbo wa. Àwọn ọmọ Yorùbá tàtà, congratulations to us. Ẹjọ́ ta ló ti miss me? Who don't miss me? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé dáadáa lẹ wà? Dáadáa lèmi náà wà. Yorùbá wu iṣẹ́ enjoy weekend yìí. A tún ti bọ́ sí weekdays. Àsìkò iṣẹ́ tún ti bẹ̀rẹ̀. No be cho. Congratulations to us. Iru Ẹkùn ni o. Iru Ẹkùn ni sẹ́. Ẹ tẹ̀lé ń tó mọ̀nà. Follow no road o. You must follow no road o. Congratulations to us. Orire. No be by mouth o. No be by ọmọge 5 million o. Oga na so the love reach. Bí ìfẹ́ yẹn ṣe tó lélé ọmọ Yorùbá, congratulations, I love you guys. Mo nífẹ̀ẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. Wípé everybody àwọn èèyàn wọ́n ń fi ẹ̀mí wọn lélẹ̀. Àbúrò rẹ̀ ní ṣẹ̀mí ẹnì kankan nínú wa. Wípé ilẹ̀ Yorùbá yìí a gbọ́dọ̀ gbá ni. A gbọ́dọ̀ gbálẹ̀ Yorùbá tiwa ni o. Na we get am o. A gbọ́dọ̀ gbálẹ̀ Yorùbá wa padà ni o. Ọ̀gá ọmọ Yorùbá lórí ṣọ́ṣọ̀ṣọ́ o. Iru Ẹkùn ni lọ́tùn lósì níwájú lẹ́yìn ní everywhere nísìnyí Iru Ẹkùn ó lápá bàjẹ́ ẹ wo tó bá ń gbọ́ ó ti ya pa. Ó gbọ́ ní tẹ́ ń sọ̀rọ̀ nípa Iru Ẹkùn tẹ́ ń ṣẹnu yánmọ̀yánmọ́ online lẹ́wà ẹ lè máa jábọ́ online lẹ́wà táwa ríra lójúkojú wọn bí fọ́fadà yíre o online lẹ́wà ẹ lè máa jábọ́. Iru Ẹkùn ní sẹ́ ẹ sọ pé àdìsá ní sẹ́ congratulations gbogbo wa dúpẹ́. The love is massive baby. The love is massive baby. Hey, congratulations. Wetin I don bá yín sọ wọ́n ní kán lọ wá 50,000 ọmọ wa pé Sunday Igboho àdìsá ní sẹ́ God bless you ohun yẹn nìyẹn Mr. John God bless àdìsá ní sẹ́ òòṣà ní sẹ́ Ìgbòho ní sẹ́ ọba Tinubu ní ṣòro ìwọ́n ogun 50,000 Sunday ọmọ mi náà ní ẹ ṣùgbọ́n ṣo lè rí ọmọ ogun 50,000 tó bá mọ̀ pé fẹ́ ṣe Iru Ẹkùn ṣo lè gẹ́ẹ̀tì bí àwọn ọmọ ogun 50,000 tí wọ́n lè tẹ̀lé ẹ. Ọ̀dà ṣẹfẹ́ gbọ́ òòṣà ní sẹ́ ó yá ẹ̀ka kọ́ iṣẹ́ òyìn náà ẹ̀yin tẹ̀ ń bú wa online lẹ́wà ẹ lè máa ré bọ́ online lẹ́wà tábà ríra lójúkojú aláìwọ̀n bí bàbá yín rè. Òòṣà ní sẹ́ àwọn òyìn nìyẹn òòṣà ní sẹ́ àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́ Iru Ẹkùn ní sẹ́ àìṣe bẹ̀rẹ̀ ní àwọn aláàánú sí àgbẹ̀yìn aláàánú sí àgẹ̀ngẹ̀ngẹ̀ sí àgẹ̀ngẹ̀ngẹ̀ sí àgẹ̀ngẹ̀ aláàánú sí àgbẹ̀yìn àìṣe bẹ̀rẹ̀ ní tí rí wọ́n never rí nǹkan kan tí rí nǹkan kan ló ń jẹ́ bẹ́ẹ̀ tí rí anything. Tinubu ní lọ́wọ́ 50,000 wà mí ní àṣà ò náà ó dà ẹ fẹ́ gbọ́ a tún máa play fídíò ó kẹ́yìn tèmi ẹ̀ka Yorùbá wuyì mo tún ti dé ọmọ ní ayé làgbé àgbẹ̀ ni mo tún ti dé àfi òní wọ ọjà káyé kó má mọ tiẹ̀ orí òní pọ̀ lọ́jà ká má mọ tẹ̀ ni dátì ẹ̀mọ̀ náà ń sọ o dátì ẹ̀mọ̀ náà ń wí dátì ẹ̀mọ̀ àwọn tí Yorùbá wuyì wọ́n dátì wọn mọ̀ burúkú èmi kan dá wọn mọ̀ bàjẹ́ mo lọ́ọ̀fù wọn dákú ẹ̀ mo yẹ lọ́ọ̀fù mi mo lọ́ọ̀fù ẹni lọ́ọ̀fù mi kẹ̀ èmi kò wá ní kó yín jẹ mo gbọ́ yín mu online lélẹ́yìí o ẹ̀ka kọ́kọ́ ṣeré eré náà ká kọ́ ṣeré ẹ̀yà tó ara ẹ̀ ẹ̀yà àdìsá Èkó ló ń pè mí o. Èkó máa tẹ̀ Èkó
Lagos Island Èkó náà ń pè bí o. àyege Èkó náà ń pè bí o. àyege wálé àyege pẹ́ńsì ni mà àyege pẹ́ńsì ni mà Ọlọ́run máa ṣá àyege pẹ́ńsì ni mà ẹ ti rí bánà yẹn àṣàpamọ́mọ́ ìyálàyà àwọn ìyálàyà anybody mo lẹ́gbẹ̀ẹ́ máa ṣe iṣó kí mo rà máa wá báyìí bí mo rà ṣe ń wá lórí YouTube yìí mo ń gba ti yín bàjẹ́ mo rà yẹn ń wá mo lẹ́gbẹ̀ẹ́ yẹn fún mi ní mo rà lórí YouTube yẹn mo rà yẹn ń wá ṣé tí rí àyege nìyẹn o àyege pẹ́ńsì ni mà àyege pẹ́ anywhere la wà anywhere no more hide no more seek and find kò sí yẹn mọ́ it's plenty is what is plenty dànù is plenty bàjẹ́ ó yà pa àyege àti jáde tán ṣó ìyàjọ máa ṣe ṣó yìí ni àti jáde tán Iru Ẹkùn àwọn náà gbangba wálé àìgbangba tálá wà pààyàn tó tún di sáyẹn gan-an gbọ́ nǹkan kan everywhere àti nígbà tí ẹ̀jẹ̀ yà àgbọ̀ anything Akànbí chop is bàbá mi tó bá yẹ pé gbogbo àwọn tí ìjọba tó ti ń débẹ̀ ni wọ́n ṣe bí Tinubu ṣe ń ṣe yìí wípé ẹ dìfẹ́ǹdì ara yín àwọn apààyàn ò ní pọ̀ tó báyìí àwọn apààyàn wọn ò ní pọ̀ tó báyìí pé ẹ dìfẹ́ǹdì ara yín ẹṣẹ́ ní wọ́rọ̀ sí wọ́rọ̀ kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹ dìfẹ́ǹdì ara yín tó máa ń ṣe bí Tinubu ṣe ṣe yìí nísìnyí àwọn náà tí ìgbẹ́gbẹ́ náà ti wà nífùrọ̀ wọn ẹ lọ wò di wọn Ọlọ́run aláwà láì ẹ máa rí ìgbẹ́ Iru Ẹkùn ìtàláwà àwọn tó wà lórí show mi lẹ́yìn God bless you guys inú mi ṣáà Iru Ẹkùn ìtàláwà no more cho no more waiting no more cho tó bá tẹ́rí tó máa pa lórí mi wọn ò kí ń débẹ̀ ò lè gbégẹ̀ sí wọn ò kí ń débẹ̀ ò lè gbégẹ̀ sí tó bá gbégẹ̀ sí wàá ṣẹ́ nígẹ̀ gbangba láwa yìí Iru Ẹkùn ìtàláwà màchálà ni wá àgbọ̀n kankan olóyè sọ àyẹ̀gà ṣé mo ti ṣe kọ̀ǹdọ́tọ̀ rí ẹ̀rọ pàgbèrè ni mo ṣe l'Amẹ́ríkà iṣẹ́ àgbèrè ni mo ń ṣe anything what is Iru Ẹkùn in English mi gbọ́ English nobody should ask me what is Iru Ẹkùn in English mi ò gbọ́ English Yorùbá tí mo gbọ́ ni mo fi ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run kan ti yàgbẹ́ hajj àwọn olótú yàgbẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ má fà á ṣó ìjà ilẹ̀ ti ṣú mo fẹ́ bẹ̀ yín ni Yorùbá wí fans ṣe pé ẹ mọ̀ jìjà lọ Ọlọ́run kan ti ń yàgbẹ́ sára ìgbà àwọn olóyún yàgbẹ́ sára èmi ò mọ̀wọ́ gbangbala àṣàtà Iru Ẹkùn àṣà kì í ta níkọ̀rọ̀ gbangbala àṣàtà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ gbangbala àṣàtà àṣà kì í ta níkọ̀rọ̀ gbangbala àṣàtà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó ní Yorùbá wù yọ ó ìdé your head orí ẹ̀ wà ń bẹ̀ orí mi wà ń bẹ̀ burúkú gbangbala àṣàtà àṣà òǹtà níkọ̀rọ̀ Iru Ẹkùn ní sẹ́ẹ̀ àìgẹ́ you don't miss me plenty àrólé Oòduà tó bá ti dá wàhálà lẹ̀ lórí péjì yìí tí àwọn yẹn bá fi lè rí kọ́mẹ́ǹtì yín tó bá fi lè fọ́lọ̀ kọ́mẹ́ǹtì yín àrólé Oòduà màá sá lọ fún yín ni Ọlọ́run màá sá lọ ní sẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀ yẹn ká kọ́kọ́ wò bàbá Tinubu ní kí Àdìsá kó lọ wá 50,000 àwọn ọmọ tó má lè fọ́lù ẹ̀ wá kó tó lè rí 50,000 ẹ jọ how many months old ni a bí Iru Ẹkùn ìjà wo la bí Iru Ẹkùn náà Iru Ẹkùn tó ti pé oṣù mẹ́ta tá bí Iru Ẹkùn àti rí over 80,000 àti rí over 80,000 àwọn ti rẹ́gísítà fún Iru Ẹkùn despite pé no payment tí ó àṣọ sálárì àwọn ò ní sálárì tàbí fún yín a sì kọ̀wé èèyàn jọ ni lẹ́nu fún wọn lẹ́rù tílẹ̀ Yorùbá wà pé everybody mo ń bọ̀ ná
yẹ gbẹrẹ sí bíbí everybody ló fẹ́ defend ilẹ̀ Yorùbá táwọn bá ní Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí yíkan Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí kò sábòsí kankan orí everybody ń gbóná. Akẹ́yìndé gbẹ̀gbọ́n ní Ìrú Ẹkùn ó ti dé Akẹ́yìndé gbẹ̀gbọ́n láti sá ó ti dé èyí tẹ wà wájú náà ní kẹ́ jábọ́ ṣùgbọ́n èrè ní ká máa gòkè èyí tẹ wà wájú ní kẹ́ jábọ́ o ṣùgbọ́n èrè ní káwọn náà máa gòkè àwọn ọ̀bí yín kú lórí Ìrú Ẹkùn iṣẹ́ àti dé o àti dé o àti olóyèdè aláyẹ kì í ṣe èèyàn dáadáa ẹ̀yin Yorùbá wí fans kí kátó go deeper Kwara State tani àmàwá àbànújẹ́ ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́ ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́ Ìrú Ẹkùn ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà lórí. à ń bọ̀ Kwara State na wetin dey go nílẹ̀ Yorùbá àti àǹtí àwọn Fúlàní tó ń sọ mo sọ fún yín jọ́ kínní àná mo ní mo kọ́ làwọn máa sọ lórí íńtánẹ́ẹ̀tì oromọ́dìyà àwọn yẹn ò máa wòdì bàbá wọn tó mọ àṣà tó ń jẹ́ Sunday Igboho tó mẹyẹ burúkú abìyẹ bàgẹ̀bàgẹ̀ wàhálà wọn ò ní gbé gẹ̀ẹ́sì wọn ò ní sọ táwọn ọmọ yẹn ń sọ ní sọ fún yín jẹ́wọ́ sọ́ńbẹ́ ni lórí ilẹ̀ wa kíní sí bíbí. Má ti stop mi lórí ilẹ̀ wa Ògún gbọ́ wọ́n ń bẹ ni à ń bọ̀ ní Kwara State wọlé Àdìsá wọlé ilé bàbá ọmọ kì í bọ̀mọ̀ lẹ́rù ó yá wọlé à ń bọ̀ ní Kwara State ẹ tó máa kú ló máa kú ẹ tó máa kú ló máa kú we are no violent people àwọn wa sọ fún wọn àwọn wa jẹ́ kó yé wọn wípé àwa la nílẹ̀ wa o àní ẹ má ṣàyé fífi ẹ Fúlàní and you are a peaceful person mi mọ̀ bí a peaceful Fúlàní wa o tó bá jẹ́ Fúlàní tó lè pé òun ṣiṣẹ́ o ò fẹ́ wàhálà o ò ṣe kankan o ò jíyàn gbé you are welcome Yorùbá wa accommodative welcome to our land ṣùgbọ́n kò máa wá jí wa gbé lórí ilẹ̀ wa kẹ́ máa ń ta wa mú 50 million 50 million 50 million 100 million lórí ibo àbáyé ń ṣe yín ni wọ́n wọ̀nyí lè pè ní 50 million ìjọ káyọ̀ fífù I give you 50 million kill you there. nígbà lórí ilẹ̀ wa gómìnà Abdulrasaki ó ní Sunday Igboho you are welcome to Kwara State ga Abdulrasaki ó ní kí Sunday Igboho máa bọ̀ ní Kwara State pé gbogbo táwọn ọmọ Fúlàní yẹn àtàwọn àfáà àkọ́kọ́ yẹn sọ lórí íńtánẹ́ẹ̀tì pé ìjọba àwọn àfáà tó bá ń sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe ọ̀ríjìnà mọ̀ Ìlọrin má wá sí ilẹ̀ Ìlọrin kínní kan iye yín ọ̀rọ̀ ọmọdé yín ẹ̀yìn ò máa wò di bàbá ẹ̀ tó máa ṣà kò ní gbẹ́gẹ̀ sí ó máa rún nígẹ̀ níṣẹ́ nígẹ̀ kan máa rún nígẹ̀ ni ká ló ń ba yín ta à ń sọ̀rọ̀ Àdìsá olókìkí tájò òde Èkútélé ẹ lọ sápamọ́ síbi kan ní os kí kó máa bà yín lórí Àdìsá Àdìsá wá jó fún wa ẹ ká kọ́kọ́ jóná Àdìsá ò bọ́ jọ sí mi. Olóyè yóò kó olóyè inú sọ̀wọ́ lélẹ̀. Àwọn olóyè ẹjọ́ torí Ọlọ́run èyí tẹ̀ ń wo sóyìn. Gani Olóyèdé kọ́mẹ̀ntì máa screenshot ẹ̀ máa send ẹ̀ sólóyè. Gani Olóyèdé ipe
nǹkan comment tẹ́ kọ yìí máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sí olóyè ẹ bẹ̀rù Ọlọ́run Gani Olóyèdè ẹ bẹ̀rù Ọlọ́run comment yìí mo máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sí olóyè àlẹ́ olóyè ìrùjú wò lólóyè ń jẹ Ọlọ́run ṣàánú fún mi olóyè ẹjọ́ kárí yín ẹjọ́ ekú lóye ẹjọ́ kárí wọn ní. àlàyé ẹjọ́. Ọlọ́run ṣàánú mi lọ́wọ́. Olha como é que se nós já cagou no rio já, viu? Ìrù Ẹkùn lẹ́ ń wò yẹn Àdìsá àti Ṣadé Tinubu ìyàwó Fọláṣadé Tinubu Èkó onígbàgbàkúgbà Èkó ti gba Ìrù Ẹkùn Kwara State ti ẹ má bú mi tẹ bá bú mi wàhálà máa bú olóyè tẹ bá ti bú mi máa bú olóyè náà jó mi butterfly wàhálà tó yẹ pé mi ni mo jó bẹ́ẹ̀ mo pẹ́ ẹ̀yin fáǹsì mi ẹ ti máa bú mi ẹ bá mi bú olóyè mo bẹ̀ yín ẹ bá mi bú olóyè ẹ bá mi bú olóyè ò mọ̀ ọjọ́ tó yẹ pé mi mo lọ sí pàtí tí mo wá ṣe bẹ́ẹ̀ yẹn sì mo mọ̀ pé èébú lẹ máa bú olóyè ẹ̀rùjọ tó lóye ìjó yet ẹ̀ ń kọ we love him like that why will you love him ẹ̀ ń love èèyàn tí kò mọ̀ ọjọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin fáǹsì mi wàhálà olóyè ti yà ń kan olóyè mo fẹ́ lọ fi yín gba pààrọ̀ ẹ jọ tó bá fẹ́ gba olóyè mo fẹ́ fi yín gba pààrọ̀ because ẹ ti ya bó owó mọ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ yín kò yé mi títí mo ti pàdé yín ní ìmọ̀ olóyè ti ya ṣóbógì mo lè yàn ya ṣóbógì ràn olóyè ti ya ṣóbógì ràn ẹni tó jọ̀wọ́ wá lélẹ̀ ogun gbọ́ olóyè olóyè somebody need to call you to attention àwọn ọjọ́ tẹ máa ń jó yìí àwọn èèyàn níjọ akọni ni mo fẹ́ bú yín mo dẹ̀ ń wá sọ̀pọ́tà àwọn tó yẹ kó sọ̀pọ́tì mi aláìébú náà ń bú mi ní comment section olóyè mo fẹ́ bú yín mo ń wẹ́ tó máa sọ̀pọ́tì mi má ti léèyàn kan sọ̀pọ́tì mi ṣàjọ máa bú yín dáadáa ṣùgbọ́n àwọn tó yẹ kó sọ̀pọ́tì mi wọ́n ní ijó akọgun ni àwọn kan níjó Oòduà ni àwọn kan ló dá bẹ́ẹ̀ òun náà wíjà nǹkan rí best dance ṣé best dance nìyẹn ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ yé máa parọ́ ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ wojọ́ ijó àwọn jagunjagun onírọ́ ni ijó àwọn jagunjagun kọ́ olórí èèmọ̀ jẹ́
ẹ wo mo ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ tọrọ ọmọ kan lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí this can happen to anybody. Àṣàkẹ́ TV show mo rí page ẹ̀, mo rí pé views tó wà lórí page ẹ̀, mo rí pé kò tó nǹkan kan. Though I have sent her message, I have called her, and she called me back. Mo miss call rẹ̀ wọ́n tó pè mí time tó fi pè mí yẹn mi ò sí ní ara láti lè speak a call. Àṣàkẹ́ TV show gbogbo wa la mọ ipa tí ọmọbìnrin yẹn ti kó nínú Yorùbá nation, nínú ìjàǹgbara tá à ń ṣe. Gbogbo wa la mọ ipa tí Àṣàkẹ́ TV show tó kó. I've not been able to talk with her, but gbogbo ọmọ Yorùbá tẹ́ ń wò mí, what happened to Àṣàkẹ́ TV show can happen to me, Yorùbáwùyí, can happen to anybody. Then ẹni tó bá wá ṣẹlẹ̀ sí láàrin wa, how do we pay back? Ṣé a máa gbàgbé onítọ̀hún ni? Because I have seen that many people have forgotten about Àṣàkẹ́ TV show. Ó ní ipa tó kó nínú Yorùbá nation, nínú ká mú ìròyìn wá fún yín. Àṣàkẹ́ TV show gbòógì ni nínú ká sọ̀rọ̀ bó ṣe ń lọ. Àṣàkẹ́ TV show gbòógì ni ẹ gbọ́dọ̀ sọ pé mi tí ì rí bá sọ̀rọ̀, ṣùgbọ́n mo rò pé tó ṣẹlẹ̀ sí Àṣàkẹ́ TV show ó lè ṣẹlẹ̀ sí anybody. Wọ́n ní mo padà wá ṣe investigation, wọ́n ní àwọn kan ni wọ́n lọ report page ẹ̀. So ó dàbẹ̀ ní pé wá ṣe sí page mi. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí, ẹ bá wa type Àṣàkẹ́ TV show lórí YouTube yín. Ẹ bá wa lọ follow ẹ̀ padà. Gbogbo ẹ̀yin tí ẹ ti follow ẹ̀ tí ẹ wá rí page ẹ rí show ẹ̀ mọ́, ẹ wá wá kò dábẹ́. Tí tó máa gbé show Yorùbáwùyí náà lọ, gbogbo page mi náà lọ, ẹ ti sọ di pé a rí ẹ̀ là ń pè ẹ̀, tábà rí ẹ máa pẹ́ lómi. Yes, ẹ ń wo Yorùbáwùyí, mo like bẹ́ ṣe ń wo Yorùbá, ẹ ń wọ́dà program, mo like ẹ̀. But Àṣàkẹ́ TV show tó ti ṣe dáadáa sínú Yorùbá. Èmi fúnra mi gan ní àná mo ṣe wá follow new page ẹ̀. Ẹ jẹ́ ká lọ follow Àṣàkẹ́ TV show lórí YouTube. Ẹ má jẹ́ kí God bless you for doing it right now. God bless you. Gbogbo ẹ tẹ́ bá mi lọ subscribe sí YouTube Àṣàkẹ́ TV show. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìjàgbára tá a ṣe yìí. Ṣé wá rí ẹ̀yin tó yẹ pé tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ láàrin àwọn àtàjẹjẹ Yorùbá síra wa, because ọ̀rọ̀ tí mo gbọ́ mi ò kí ń dájọ́ tó wọn agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody, mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu Àṣàkẹ́, mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody. Pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwa ara wa. Àṣàkẹ́ TV show náà ló jẹ́. I don't know if she is. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní àárín àwa ara wa. Ẹ wá lọ ń report page èèyàn, ẹ lọ ń gbé page èèyàn wálẹ̀. Ẹ̀yin tó ara yín ẹ wicked ìjàwó olóṣèlú lọ o. Definitely tó lọ máa fi ẹ̀mí Àṣàkẹ́ fún yín, ẹ máa gba ẹ̀mí ẹ̀. Tẹ́ bá bá mi dánwó ẹ̀ wò, wàhálà ara máa pa yín ni. Ara ó máa pa yín. Tẹ́ bá bẹ́ẹ̀ I am calling now, maybe ó wà níbi iṣẹ́. Tẹ́ bá bẹ́ẹ̀ mi dánwó ẹ̀ wò, ara máa pa yín ni. Kò kí ń sọ̀rọ̀ lérí. Because ẹni tẹ́ mú péjì èèyàn tẹ́ gbé wálẹ̀ tẹ́ bá pàdé ẹnìyẹn lè pa. Kí ẹjọ́ fa ọ̀rọ̀. Ẹjọ́ kò jọ fa ọ̀rọ̀ láàrin àti bí wà níbi iṣẹ́ kò gbé kọ́ mi. Ẹ kò jọ fa ọ̀rọ̀ láàrin ara ayé lọ report page. Report page tèmi wò. Gbogbo nǹkan tó máa fi bá yín jà. Gbogbo nǹkan pátápátá máa fi bá yín jà. Gbogbo nǹkan tó bá report page tèmi o, gbogbo nǹkan everything tó wà láyé yìí pátápátá tó wà lọ́run tó wà nínú omi. Èmi ò ṣẹgbẹ́ à ń lékun sí ẹ, onídò sí mi tó bá fi lè lé eku sí mi, màá lé láyọ̀nù sí ẹ, màá lé tiger sí ẹ, màá lé alọ́kọ́dà sí ẹ. Wo màá lé igi ọ̀rọ̀ inú igi, màá lé sí ẹ, màá lé spirit ẹ, màá lé jù sí ẹ, màá lóògùn. Everything tó wà láyé ni màá lé sí ẹ. Má lékun sí mi.
tá bá jọ ní issue jẹ́ ká jọ fà láàrin àwa ká jọ settle ẹ̀ o tó bá ti má ti ṣẹ́ tó bá lè pè mí Yorùbá wùyà rẹ̀ ṣe báyìí fún mi o tí màá bẹ̀ èmi bàjẹ́ sí yẹn màá bẹ̀ tí má mọ̀ pé mo jẹ̀bi tí màá jẹ̀bi I will try to explain you are follower God bless you ó ṣe live lánàá ìjọ wọ́n tẹ́ bá mi follow Àṣàkẹ́ TV ní sọmọnù ẹni tẹ́ ti bá wa follow mi ẹ̀yin náà ní sọmọ àwa náà ní sọmọnù I have not spoken to her about this. I called her many times. I messaged her. I think she's somehow one kind busy now because kúṣẹ́ máa mú iṣẹ́ yá tẹ́ bá ń ṣe show tẹ́ bá wò bí pé yóò mọ̀ ṣe ni please ẹ bá wa lọ follow Àṣàkẹ́ TV show Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́ Ọlọ́run bá mi dúró tì she have play her part she play her role she participated very well in this ìrìn àjò òmìnira ẹ má jẹ́ kí a gbàgbé Àṣàkẹ́ TV show ẹ jọ̀ọ́ mo fọlọ́run bàbá ẹ lọ bá mi follow Àṣàkẹ́ TV show. Because Àṣàkẹ́ disagreed that she will never support the politician. Her page was reported. Which politician? Politician will not report her page Àṣàkẹ́. Please, Ebawa, Mr. Arole. Mr. Where is she? She is doing show. Àṣàkẹ́ is doing show. Àṣàkẹ́ TV show, she is a show. But people are not seeing her show. I think she just opened another page. Ẹ má bẹ̀ mí dán wẹ́ wo èmi ò mọ̀ gbogbo nǹkan ni máa wo tó bá lọ report page mi máa report ayé ẹ tó bá report page mi máa report ayé tó bá flag page máa flag ayé ẹ. Why táwọn ṣe báyìí àwọn olóṣèlú tó lọ jí tó ẹnìkan bá ti ṣe àwọn ẹ lọ arrest ẹ wọn lọ tì wọn lé definitely nǹkan máa di olóṣèlú ẹ máa ṣe nǹkan tó máa worst jù bẹ́ẹ̀ yẹn lọ. You don't have to do that. Àṣàkẹ́, if you are seeing this show or maybe this show is sent to you later, just know from Yorùbá I am sending you kisses, sending you love, sending you in English, in Igbo. Won't send you. My heart is with you. My heart is with you. Trust me. Mo rí pure Àṣàkẹ́, ó wá rí orí mélòó lórí náà bóyá 11 people. Àṣàkẹ́, no. We don't have to do that. We don't have to. Àṣàkẹ́ TV show láti professor search fún. Ẹ jọ̀ọ́ Anna ti pay ẹ. Ẹni tẹ́ ṣe kíní ìkà níyìn o, ìkà níyìn. Ìkà. Kí ló ṣẹlẹ̀? Olóṣèlú wo náà? Yes, she always online every day. Please follow Àṣàkẹ́. Follow Àṣàkẹ́, please, yo. Orí wèrè wo ẹja wèrè ni. Tẹ́ follow tẹ́ gbẹ́sọ̀ page Àṣàkẹ́ wálẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Mi ò lè irú ìjà wo la fẹ́ jáde bẹ́ẹ̀. Ìjà bí kẹ́kú ni rẹ̀ ń jà yìí. Bẹ́ẹ̀ lèmi àtẹnìkan ní issue lọ́rọ́ pariwo kò ní ìwé o ẹ̀yà Amẹ́ríkà deport ẹ̀. You dey mad ni èmi àtẹnìjọ ṣe láyé mọ́. Láyé tó bá ti bá mi jà pé ká kú èmi wọn máa bẹ jàjà mi pé kó sọnù ni ọkọ ti di Àṣàkẹ́ TV ó dà pé yọ ṣòkó wájú ẹ ó yọ ṣòkó wájú wá pé ní Àṣàkẹ́ TV ẹ wo kí n tó ṣe ní 5 hours ago èèyàn 197 ló wò kò dá bẹ́ẹ̀ ẹ má yẹ ká gbàgbé ara wa o Àṣàkẹ́ I love you Àṣàkẹ́ ló ń jẹ́ ìkókó yọ ṣòkó wájú Àṣàkẹ́ TV ìkànnì o ìkànnì. God bless you for following her. God bless you. Ẹ bá mi lọ follow ẹ ṣe Àṣàkẹ́. I will talk to you later. Or if you see this show, please call me. Ẹ bá mi tag Àṣàkẹ́, please. Somebody ẹ bá mi tag Àṣàkẹ́. Ẹ ṣe o ẹ ká pàtàkì sọ́dọ̀ olóyè. Àdìsá àti àníṣe Ìgbòho ṣà sọ̀rọ̀ bàbá mi. Kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin brother mi, ẹ̀yin tẹ́ tí mo. Ẹ̀yin tẹ́ bá mi follow Àṣàkẹ́ ṣe gan. Àṣàkẹ́ TV ló jẹ́ nísìnyẹn ṣe gan. Ẹ kà pàṣẹ Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣà lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pariwo ìpè Sunday Igboho kò lọ́mọ ogun kò ní wá sí Kwara kò ní wá gbogbo ẹ̀ èèyàn 50,000 wọ́n ní kó wá wọ́n ní kò rí fẹ́ẹ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé ò ní o ẹ kì í ká fún yín. Iru Ẹkùn Security Network enrollment surpasses 80,000. Ẹ bá mi kọ congratulations sí wọ́n ní ká lọ́wọ́ ọmọ ogun 50,000 wá a ti gbé over 80,000 àwọn ọmọ ogun
ni wọ́n ti rẹ́gísítà pé Iru Ẹkùn ní sẹ̀, Àdìsá ní sẹ̀, Sunday Igboho ní sẹ̀, Olóyè ní sẹ̀, Iru Ẹkùn ní sẹ̀. Gbogbo ẹni tẹ́ ń pariwo online lẹ́wà ó ẹ lè máa jábọ́ tójú wá kó ní wàá ra wọ́n náà wọ̀n ẹ ní gbin. Everybody is now coming to Iru Ẹkùn. OPC Iru Ẹkùn náà ń wá. Congratulations, God bless you. Congratulations yẹn. God bless Mr. Abiodun. OPC Iru Ẹkùn ni wọ́n ń wá. Àmọ̀tẹ́kùn àmọ̀ gbogbo ẹ̀. Everybody olórí la máa ń wárí fún. God bless you. Everybody follow ẹ̀. God bless you. Olórí la máa ń wárí fún. Sunday Igboho ni everybody ń wárí fún sí. Add me 80,000 plus 1. Ó dà pé tí máa fún yín ní bùlọ̀ lẹ́nu. Iru Ẹkùn. Old boy, go to you, give us Yorùbá nation. Is Iru Ẹkùn our destiny? Old boy, máa gbá yín lẹ́nu. Now we are going to Kwara State ní ọjọ́ Thursday, Kwara State. Governor Kwara State, Abdulrasaq Abdulrahman, ó ní kí Iru Ẹkùn máa bọ̀ ní Kwara State. Ajá tó bá lẹ́ni lẹ́yìn ló máa ń pọ̀ bọ̀. Ajá tó bá ní ẹni lẹ́yìn, òun ló máa ń pa ọ̀bọ. Iru Ẹkùn akẹ́yìndé gbẹ̀gbọ̀n àti dé sí yín lọ́rùn. Gbogbo ọmọ Yorùbá pátápátá mo appreciate yín because eléyìí ó kọjá mi mo bí fẹ́ put ẹ̀ láàrin 3 months. Láàrin 3 months ọmọ Yorùbá nìkan, even kí Nàìjíríà sójà àbí Nàìjíríà police kọ́ náà àwọn fẹ́ recruit àwọn èèyàn tó máa gba salary kí wọ́n tó rí 80,000 ní àárín 3 months. Àbí ọjọ́ ọ̀la bí Iru Ẹkùn náà àti lóyún ẹ̀ o kó tó di pé àbí ìjọ ọ̀la bí Iru Ẹkùn. Ẹ wá wòye èèyàn voluntarily, no salary o, because for now lówó tàbí fún yín ní salary, kò sówó kankan tàbí fún yín ní salary. Voluntarily over 80,000 ọmọ Yorùbá. Ẹ wò ìkúnlẹ̀ mi lélẹ́yìn, mo kí yín lẹ̀ Yorùbá. Ẹ ṣé àdúpẹ́ tabarẹ́ èèyàn tó bá ń sọ wípé Yorùbá àbòsí yín pọ̀, ọ̀tẹ̀ àtàbòsí lẹ̀ ń ṣe, ẹ sọ fún ẹni kó get out. Ẹnikẹ́ni yẹn get out. Ẹnu Yorùbá òkò ẹ get out. Yes, over 80,000 yẹn Fúlàní wà ń bẹ̀, Alábọ̀dé wà ń bẹ̀, ẹni ibi wà ń bẹ̀, àwọn kí náà fẹ́ ṣe jẹ́ ká lọ wò wọ́n wà ń bẹ̀, àwọn ẹṣin òkọkú tí wọ́n rò pé ọba àbúra a máa lọ re wọ́n wà ń bẹ̀, oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀. Èyí tó wá fẹ́ dalẹ̀ ní ẹ má wá o, ní ẹ má wá dalẹ̀ kí wọ́n bá dalẹ̀ nì. Ẹ tó bá ti dalẹ̀ nínú Iru Ẹkùn kò ní dalẹ̀, so àwa ò ní ẹ má wá dalẹ̀. Kíbi kí wọ́n bá dalẹ̀ ni kò sí nǹkan kan tó kàn wá. Àmọ́ tó bá ti mú ẹ sọ́wọ́ wípé Alábọ̀dé ni ẹ́, ká bá ti mú ẹ sọ́wọ́ níwọ̀n wọ̀ nìkan lépè, a máa wọ̀n ẹ́ ní ìrandíran, a máa fi èpè, a máa fi ṣe bathtub fún ẹ, a máa rè é sínú ẹ̀. Tó bá ti wá lọlé tó bá kù lára ẹ wà lọ pín fún ìyàwó, ọmọ, ẹ̀gbọ́n, àbúrò, àwọn fámìlì ẹ̀. A máa gbára lẹ̀lẹ̀ Yorùbá máa fi wọ̀n ẹ́ ní èpè. Àwọn ọ̀nà má gbàbọ̀dè bá wò. Ni o má gbàbọ̀dè gba àbọ̀dè yẹn, má wulẹ̀ gbá nìkan, gbé àbọ̀dè kó gbé mi kó máa gbé bọ̀. A máa fún ẹ ní nǹkan sọfẹ ní àtò lágbára, máa gbé fún ìrandíran ẹ̀. Yorùbá wù yìí lórúkọ mi, Yorùbá wù yìí lóun jẹ́. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yìí. Mo fẹ́ kí ká tó proceed, mo fẹ́ kí èèyàn 2 mẹ́ta kọ́kọ́ pè wọlé ná ká tó bẹ̀rẹ̀. Mo fẹ́ bínú àwọn ọmọ Yorùbá, inú àwọn ọmọ Yorùbá bínú wa ṣe dùn tó lórí ọ̀rọ̀ Iru Ẹkùn. Ìgbà tó ti dé bálẹ̀ Yorùbá. No, imagine old boy you said okay, mi ìtàn fóònù mo ní káwọn èèyàn pè Ògúndé Yorùbá wí a tún ti bẹ̀rẹ̀ bí tíjọ́ wo. Mi ìtàn fóònù mo ní káwọn èèyàn pè, jẹ́ kí n yọ bluetooth eléyìí kúrò.
bá ti wá pè wọlé ẹ máa bá wa kí bàbá wa Àkànbí ọmọ olódòdẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà gbìyànjú gbogbo nǹkan kọ́lá máa sọ fún yín Àkànbí náà tíráyì o gbogbo ẹ̀ tẹ́ bá ń bú dádì mi ọmọ olódò sílẹ̀ jàmà ẹ bá mi kí dádì mi o ẹ má bù wọn ẹ má fi lè bú Àkànbí lẹ́yìn èmi àti ìjọ máa gbá yín blow níbẹ̀ yín. tẹ́ bá wà pẹ̀lú girlfriend yín ẹ jọ̀ọ́ ẹ má gbé show tẹ́ bá wà pẹ̀lú àwọn girlfriend àbáwọn màdámù àbáwọn dáàdì ẹ má wulẹ̀ pè dípò tẹ́ máa gbé kọ́ ẹ torí Ọlọ́run tọ́tún bá bóra jẹ̀bi tíktọ́ọ̀kì Ọlọ́run ṣe mi kú kí síbẹ̀ this is not my real nìkan ni mo ń ṣe show this is not my real face o tọ́lá bóra jẹ̀bi ẹ ti bẹ̀rẹ̀ ẹ bá gbóhùn sókè nìkan ni mo ń ṣe show ẹ bá wa láìkì ètò yìí náà number 1 nìyẹn ẹ bá wa láìkì ètò ẹ bá wa ṣe tó ń pọ̀ fún lórí show yìí ẹ gbóhùn sókè. ẹ kú iṣẹ́ mà. ẹ káàbọ̀. Ọlọ́run á fi iṣẹ́ yìí Ọlọ́run tiẹ̀ ti ń fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run ọba á túbọ̀ máa fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run Ọlọ́run á mú wa délẹ̀ lérí á dẹ̀ kú oríire ní Kwara oríire wa ti dé. ó dé àdìsá dé. lágbára Ọlọ́run àdìsá dé ògo ti dé ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà. lágbára Ọlọ́run ọba ìlú mọ́lẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn olórí burúkú Fúlàní dé wọ́n kókùnkùn wọ́n. àwọn ẹni òfò. àmọ́ lágbára Ọlọ́run òòṣà ti dé òòṣà ti kó mọ́lẹ̀ padà. ọwọ́ mi ló tẹ̀ pé mo fẹ́ kọ̀ tí. Àkànbí ọmọlẹ́dọ̀ sledjama ẹ bá mi kí dádì mi Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò sledjama ẹ bá mi kí Àkànbí ẹ bá gbóhùn sókè tó gbé kọlù ẹ lómi TikTok wọ́n ní kẹsẹ̀ ní àtìmí kí tó gbé yín sókè tó máa ń rìpọ́tì péjì mi sọ wọ́n ní kẹsẹ̀ ní àtìmí ẹ bá gbóhùn sókè tá à ń gbọ́ yín. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa ní àbẹ́yìn ilẹ̀ wà nínú ilé pẹ̀lú madam. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa àbí kó jẹ́ pé ẹ̀ ń fọwọ́ pa madam lẹ́yìn lọ́wọ́. Ẹ bá gbóhùn sókè o congratulations to us o. Ṣé eré ètò lẹ́wà? Orí ètò láwa ẹ lè máa jábọ́ orí ètò láwa. Tọ̀mú kan ní kíkí yín ní ẹ̀yin bàbá ọmọ bàbá lójú sledjama. Ìṣòmolúàbí. Ọ̀gá ní kíkí ní akó ètò adẹ́kùn àwọn Yorùbá Ìgbòho ní àwọn agbómìnà o. Bẹ́ẹ̀ ni o, àdìsá ń bọ̀. Òrìṣà dé. Àrètí wa ni mo pe ìyá mi ní ọ̀sán yìí, ìyá mi ní lọ bí 80 years. Ó ń ṣàlàyé fún mi, Onígbòho ń bọ̀ ní gómìnà, inú ẹ̀ ń dùn ni. Inú ẹ̀ ń dùn ni. Ó dàbẹ̀ ní pé Ọlọ́run ń bọ̀ ní Kwara ni. Ó dàbẹ̀ pé Ọlọ́run ń bọ̀. Olóyè yẹn kò mọ lẹ́vù tóun tó. Àgàgà ní Kwara yẹn kò mọ nǹkan tóun wọ̀n. Tí wọ́n bá ti fa. 80 years yẹ àwùyí àdúrà ló ń gbàdúrà ni ó ń gbàdúrà ni inú ẹ̀ dùn bí. Ó mo kàn ní kí n kí yín lẹ́nu pé kú ètò ẹ̀yin bàbá ọmọ olódò sledjama. Tẹ̀wá ẹ̀tọ́. Tí dábì ẹ get out jọ sí dábì mi ò bá fún Sunday Igboho ní àyè ṣé wọ́n lọ sí Kwara. Ẹ̀bẹ̀ kí dábì mi ẹ get out. Ẹ fi yẹn lẹ̀ bàbá olódò. Ẹ má bù dábì mi lẹ́yìn ó yẹ pẹ̀lẹ́ ẹ má bù dábì mi lẹ́yìn ẹ̀jọ̀ ẹ má bù Àkànbí ẹ bá mi online láwa ẹ lè pè wọlé online láwa Iru Ẹkùn ti dé online láwa Kwara àwọn èèyàn mi tó ń pè mí ní Kwara ẹwí Yorùbá wù ẹni sùn ẹwí Sunday Igboho mọ́bọ̀ ẹni sùn ìnà ẹ kì í sáré ṣèké fún yín ẹni tó pè mí ọkùn ọmọ ìyá mi ẹwí Sunday Igboho mọ́bọ̀ ní Kwara mọ̀ wí he ní mọ́bọ̀ ní Kwara ó dàbẹ̀ ni pé Jésù ń bọ̀ ní Galilee. Somebody was telling me wípé òun kò fọwọ́ kan lára báyìí pé òun máa rí Sunday Igboho ìjọ wo ni mo bọ̀ wọ́n wí ń bọ̀ ní Thursday everybody láwọn òní lọ sọ́fọ́
olóyè wetin happen náà adé ní ẹgbẹ́ ṣe fún wa ẹ̀yin ṣakọ ẹ̀yin náà gbóhùn sókè tí ti ń bí mi báyìí mo ti ń jẹ lọ sí olóyè ẹgbóhùn sókè. hello. hello. ẹ̀ka alẹ́ ìwà wì. ẹ kú dédé àsìkò yìí. ẹ pé tó. àjọ ń ṣètò ní sáà o. kí àwọn olólùdé akí wọn gan. ẹ ṣe jàre ẹ ṣe lọ kí bàbá mi ẹ ṣe. ó dájú pé ọmọ Yorùbá gidi ni bàbá yẹn. ẹnu wa dùn gan níta fẹ́ ní ti pé kí bàbá Sunday Igboho ọba kó sọ àwọn ní ọ̀dọ̀ gọ́fúnà Abrahamu nìyẹn. bẹ́ẹ̀ ẹgbẹ́ fúlàní ni. bẹ́ẹ̀ ṣàgbé ìfẹ́ tó dára yìí tí wọ́n. èmi máa wá káàkiri. Wọ́n ṣọ́ra pé gbogbo ọ̀nà ni wọ́n fi máa wá èèyàn fi máa mú èèyàn pẹ̀lú ìbàwọ́ kankan máa bá ẹni tó dúró sí ọ̀nkẹ̀ báyìí àwọn ìṣòfò wọn fura o. ó sì máa gba àwọn ọmọ Fúlàní tí ń bẹ́ńkọ́ aláàyè láti wọnú Ìrù Ẹkùn tí wọ́n fẹ́ dálẹ̀ ní Kwara. Wọ́n gbà láyé tó ilẹ̀ wa ni láti gba ìwà padà láti gbà padà. lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. ìyá mi táwọn àti ìgbà Kwara yẹn ìlú mìíràn sí ilẹ̀ Yorùbá tó wà. Àfi ká gbàbẹ̀ mọ́ra wọn àìní àwọn yòókù omi lọ́wọ́ yẹn ó pọ̀ mbẹ́ káfí Yorùbá bá Yorùbá káfí lélẹ̀ mbẹ́ gbàrán la tó lè nísinmi ká dún gbogbo ìyapa wọn àwọn ìyapa tó fi ń fò lékúlékú ká gbé ká rí gbogbo ẹsẹ̀ ká rí kó mọ̀ làgbà wọn káwà gàngán tá a nìyí ká lè jọba mbẹ́ onígbà tí wọ́n wá tó wáyé tó bẹ́ẹ̀ ọmọ bá yọ ọmọ Yorùbá ní bá ń bẹ lórí olómi kíákẹ́ ó ti gba Ìgbòho bẹ́ẹ̀ ni wọ́n ṣètò lọ àbí ẹ̀kọ́ ni nígbà tí èsì Yorùbá ẹ máa bí tó bọ̀ a máa sọ̀rọ̀ pọ̀ tó rẹ̀ lómi ló tún sọ̀rọ̀. ẹ ṣe gan a sì ní fídíò kan tá a sì fẹ́ play fún yín o bẹ́ẹ̀ mo fẹ́ káwọn èèyàn bá wà bẹ́ẹ̀ bí náà àwọn èèyàn ṣe ń dùn tó ní Kwara báyìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹlòmíì gan tó pé Sunday Igboho ń bọ̀ ó lọ ra kọ́mú tuntun pátá tuntun àǹkárá ọ̀pá mẹ́fà tuntun tó fẹ́ wọ̀ pé Sunday Igboho ń bọ̀ ẹrù bóyá Jésù ń bọ̀ ń Gálílì ni àwọn ọmọ ìyá mi wọn kódà lómi ti lọ ra bàtà tuntun lómi ti lọ kó àjọ pé Sunday Igboho ń bọ̀ ń Kwara kẹ̀ ẹ bá wa gbóhùn sókè. Iru Ẹkùn ni Iru Ẹkùn dé ògòdé. ó ṣe àwọn ìyá mi Iru Ẹkùn dé ògòdé. ògòdé àdìsá dé. adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá lálùbáríkà. ẹ ṣe àkànbẹ́mọdédé sílẹ̀ ìjàmà gbàdúrà. adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá ti góòlù bàbá fún wa. ṣe àyíká ni àjí. kò gbọ́dọ̀ tó máa bú bàbá Tinubu ní ìtọ́rọ̀ Nàìjíríà dé tó báyìí. bẹ́ẹ̀ni. tẹ́yìn ò bá fẹ́ ṣẹ lọ. bẹ́ẹ̀ni. because nígbà tí bàbá kọ́kọ́ ń tó tọ́ bàbá nígbà bọ̀tà wá fi pé bóyá bàbá náà fẹ́ máa dọwọ́ rúbọ̀ létà la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ní gbogbo bí bàbá ṣe ń ṣe yẹn bàbá fọgbọ́n àgbà ṣe ni. torí lórí burúkú làwọn Fúlàní yẹn lóòótọ́ tí bàbá Tinubu bá fọgbọ́n àgbà ṣe ó kọ́ sí gbogbo ti ṣẹlẹ̀ ní Nàìjíríà láì. àjẹ́ ní nǹkan kan nígbà yẹn. ẹjọ́ torí dọ́gbẹ́ èmi ń ṣàdúrà fún bàbá Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn but nísìnyí níbi iṣẹ́ mo ń para báwọn èèyàn gidigidi nítorí Tinubu ni nítorí bàbá Tinubu wà ní Nàìjíríà nìyẹn. The best president for now ta ní Nàìjíríà bàbá Tinubu ni number one. ó ní o. so lágbára Ọlọ́run àjẹjẹ bàbá Tinubu kún fún wa o. a ní gbọ́ kú bàbá Tinubu o lágbára Ọlọ́run. àṣẹ o náà ní gbọ́ tiwa àṣẹ. ṣé ká dúró ti bàbá Tinubu o àlàfo ọmọ àlè Yorùbá àyàfo ọmọ àlè gbogbo ẹ̀yìn ní onídúró ti bàbá Tinubu lọ́wọ́ yìí tó ní ìdá restructuring tó bá ti gba restructuring tó bá ti gba regional ilẹ̀ Yorùbá a máa dá dúró ni a máa dá dúró ká a máa dá dúró ni tí wọ́n bá ti gba regional. so ẹ jọ bàbá Tinubu Ọlọ́run àjẹjẹ ni bàbá yẹn mú lágbára Ọlọ́run tó fún wa náà Ọlọ́run àdé fún wa délé lérí mọ́ kí yín o màmá Yorùbá wù lágbára Ọlọ́run. ẹ tí ẹ kí wa congratulations. Ọlọ́run túbọ̀ máa pẹ̀lú yín o. àṣẹ àti gbọ́. gbogbo Ìrù Ẹkùn pátápátá lágbára Ọlọ́run gbogbo àkàrà tí bàbá kó wọnú epo gbogbo ẹ̀ ló máa kó jáde gbogbo àwọn ọmọ Ìrù Ẹkùn ẹnìkan kò ní kú mọ́ lórí ọ̀rọ̀ àní gbọ́kú olóyè lójijì àdẹ̀ ní gbọ́kú ara wa gbogbo ìlú pátápátá Ọlọ́run àti ìlú wa lágbára Ọlọ́run in the next 10 years
ilẹ̀ Yorùbá máa dàbí United Kingdom. á ju bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ó máa ju Amẹ́ríkà lọ lágbára Ọlọ́run máa dàbí Canada ní á ju gbogbo bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run máa dàbí Canada. àṣẹ gbogbo yẹn nígbà tí à ń gbọ́ tó lóríṣiríṣi àti yá kí lorúkọ ẹ̀ World Bank àti yá wọn lówó IMF 1974 IMF bẹ́ẹ̀ àti yá wọn lówó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwa là ń yá World Bank lówó IMF à ń yá wọn lówó bẹ́ẹ̀ ni tá a máa fi mọ̀ ní pé ní tílẹ̀ Yorùbá bá dá dúró gbogbo wọn máa tọ̀ wá lẹ́yìn. bẹ́ẹ̀ ni ọ̀rá mi ẹ̀ ní dáa gbogbo wọn pátá wọn máa tọ̀ wá lẹ́yìn. lágbára Ọlọ́run àtúbọ̀ fi ṣe ní gbogbo wa. àṣẹ o ẹ ṣe gan ẹ ṣe. lágbára Ọlọ́run bá àwọn ọmọ yín lágbára Ọlọ́run àwọn náà dé èèyàn ńlá nílẹ̀ Yorùbá. àṣẹ àti gbogbo wa àṣẹ. lágbára Ọlọ́run àtàwọn ọmọ tèmi náà àṣẹ àti gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá pátápátá òkè láwọn máa lọ lágbára Ọlọ́run. gbogbo Ọlọ́run ajá balẹ̀láyọ̀ àti láyọ̀ àti àlọ́ pé orílẹ̀-èdè wa pẹ̀lú ayọ̀ àti fòlú. àṣẹ o ẹ ṣe gan ẹ jọ gbé tẹwà lórí show tẹ mọ show ẹ bá wa like ètò ẹ bá wa share ẹ̀yin tẹ́ fẹ́ lò sórí page yín ẹ gé ẹ lò ẹ má lò ní negative way positive way ẹ má wulẹ̀ fast ohun mi ẹ má wulẹ̀ change colour ẹ má stress ara yín ẹ lè gbé rọ èmi ò kí ń fúnyàn ní kí ló máa ń fúnyàn strike èmi ò fúnyàn number 1 nìyẹn number 2 any live show tí mo bá ṣe ò bá fẹ́ gbé gbogbo ẹ̀ kó whatever mi ìdẹ kí n gba percentage wọn náà máa ń gba percentage wọn máa ní ẹyẹ tó bá pa lórí